èèyàn tó bá ti wá rí ọba fín wọ́n máa wò ní gbèsè tí ìwọ̀n yìí láálá ìwọ náà láálá àkọ́kọ́ tó rọ́ba fín ọ̀wù ọ̀lẹ̀ ni nígbà tí Ògbómọ̀ṣọ́ sọba lẹ́nu bí wọn náà ti rọ́ba fín wọn náà ṣe kí ni ọ̀wù ọ̀lẹ̀ mọ̀ ìkọ́ ti yé èyí ò máa jẹ́ kẹ́rù máa bá gbogbo èèyàn tó bá déwájú ọba kó wò láàṣì ẹ̀rù máa bá gbogbo èèyàn. ẹ̀yìn òòṣà kan bẹ lẹ́yìn lọ́dọ̀ Aláàfin àmọ́ bó sì wá mẹ́ àwọn owó wọn ń pè é. Daddy Chief Imam of Ogbomoso land. Mo rí fídíò yìí kan tó ń trend mi wá mọ̀ bóyá ẹ̀ṣẹ̀ ṣe ni o bọ̀ tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ṣe tó bá dẹ̀ jẹ́ pé ẹ ti ṣe tipẹ́ náà ẹ sọ̀rọ̀ nípa wípé ẹni tó bá rí ọba fín wípé yóò wọlẹ̀ lóyè ẹ tún sọ̀rọ̀ Ọ̀yọ́ àzìntẹ́ fi ṣe àpèjúwe. Daddy Chief Imam èmi mọ̀ pé ẹ nímọ̀ nípa ìwé tayé ẹ dẹ̀ nímọ̀ nípa ìwé ti Ọlọ́run ẹ mọ̀ pé ìwé méjèèjì ló sọ fún wa wípé ká ní ìbọ̀wọ̀ fún àwọn aláṣẹ adarí ìlú tàbí ti ẹ̀sìn ó kọ́kọ́ sọ pé àwọn òbí wa náà. But Daddy Chief Imam sà nígbà tí ẹ mọ ilé yìí kí wá ló ṣẹlẹ̀. Wọ́n ní wípé ẹni tó yàgbẹ́ òun ló gbàgbé ẹni tó kò gbàgbé ẹni tó burú dẹ̀ mọ̀ ẹni tó máa sọ fún tó máa dariwo tó máa di wàhálà tó máa dogun ló ń wá. Daddy Chief Imam ẹ mọ̀ wípé ẹni tó bá fojú di ọba ó yẹ kó wọlẹ̀ lóòyè ni kí wá ló dé. Lóòótọ́ ká sọ pé yẹn tiẹ̀ ti lọ kí ló dé tí ẹ bá àwọn kan sọ̀rọ̀ kí wọ́n jẹ́ kí ogun ó mí. Tí ẹ bá ní ẹ̀ràn wọn Chief Imam ẹ̀ràn wọn nítorí pé mo mọ̀ pé gbogbo social handle ní kálukú lẹ́mọ̀ ẹ̀dẹ̀ rí ohun tí kálukú ń post. Wọ́n ń gbé oríṣiríṣi fídíò jáde ní èyí tó jẹ́ pé tó bá continue láti máa ṣe bẹ́ẹ̀ yẹn kò ní jẹ́ kí ogun ó mí. But àwa ò ní pẹ̀lú wọn máa ṣe tí wọ́n ń ṣe because ó ní nǹkan ò ní fẹ́ kí nǹkan rẹ̀ bàjẹ́ torí pé ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ ni àwa a kì í ṣe àtọ̀húnrìnwá. Àwọn old videos àwọn videos tí ò ní jẹ́ kó gun sinmi wọ́n ń pick ọ̀rọ̀ àwọn èèyàn wọ́n cut video wọ́n wá post ẹ̀ ẹ̀yin ọ̀tá Imam ẹ̀yin ọ̀tá kìíní kan ẹ̀yin tí ẹ fẹ́ kó gun mí Imam ló máa jẹ́rìí yín. And you said in that video that tí mò ń analyse yìí wípé anybody tó bá ti fojú jọba ó yẹ kó wọlẹ̀ ni. Daddy Chief Imam sir kí ló dé tí tá bá tẹ̀ gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn yẹn ó ti lọ kí ló dé tí ẹ bá àwọn people yìí wí. Mo rí lára àwọn ọmọ yìí kan tó ń sọ wípé àwọn kan wọ́n lọ sáàfin nítorí 13,000 wọ́n lọ ṣèpàdé ṣé igi náà lọ bá láàfin ni Daddy Chief Imam. Agbọ́ àkànṣe bá pa àgbọ́ ni o ṣé igi náà lọ bá ṣe bí kábíyèsí náà ni. Àwọn ọmọ yíyẹ àwọn kọ̀ọ̀kan náà ni wọ́n fẹ́ kí ogun ó mí tí àwọn atọ̀húnrìnwá ṣe ń dá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Mo rí fídíò mọ̀mọ́ mi kan tí ọ̀rọ̀ tí wọ́n sọ gbàmbá ẹ̀ ọ̀rọ̀ kábíyèsí náà sọ. Àwọn kan comment kábíyèsí ọlọ́tẹ̀ nínú ìlú tẹ̀tí jẹ́ Chief Imam. Daddy Chief Imam sir ṣé àwọn ìyẹn nísìn wọn ti fojú di ọba wọn ti rí ọba fín wọ́n fẹ́ pa yín ni wọ́n fẹ́ ṣe kinní kan ni kí wọ́n gbé jáde kí wọ́n dárúkọ àwọn tó fẹ́ pa yín káwa náà rí. Fídíò kan ó ti pẹ́ níbi tí wọ́n ti ní wọ́n fẹ́ pa Chief Imam wọ́n fẹ́ ṣe kinní kan ṣe bẹ́yìn náà lẹ wà lórí òkè ìpẹ́ kí wọ́n ló dé tí wọ́n fẹ́ kí ogun mí. Nígbà tí mo dẹ̀ wò fín Chief Imam àwọn tí ń ṣe kinní yìí àwọn mọ̀nàfìkì tí wọ́n fẹ́ kọ́rọ̀ yìí sinmi àtọ̀húnrìnwá ni wọ́n kí ló dé tí wọ́n lọ ṣèlú tí wọ́n bẹ́ẹ̀ ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Chief Imam if truly you want peace and you are for Ogbomoso Chief Imam ẹ bá wọn wí tó bá jẹ́ lóòótọ́ ni wípé ẹ ń practice nǹkan tẹ́ ń preach wípé ẹni tó bá fojú di ọba ó yẹ kó wọlẹ̀ lóòyè ni
ẹ bá wa bá àwọn tí ò fẹ́ kógun ó mí ẹ ṣe gan ni sà. èyí tí mo kàn máa sọ ńbẹ̀ ni pé èèyàn máa ń ṣe pẹ̀lẹ́ tí wọ́n bá gbé àṣẹ fún un ẹni tí wọ́n fún ní máìkì kó fi sọ̀rọ̀ tó tún ń pariwo. ariwo tó o fẹ́ pa yẹn náà ti ní kí máìkì bẹ́ẹ̀ pa. Ọlọ́run ti gbé alékè. ó ṣàkíyèsí nǹkan kan lára àwọn àfa òde òní àsọjù ìgbéraga àsọtán nírú ohun tó ń dá wàhálà alẹ́ l'Ógbómọ̀ṣọ́ ló jẹ́ kí wọ́n já ráǹkì ọ̀rọ̀ táwọn àfa ń tọ́ mi sí láti jọjọ́ pé àfa ni bàbá ọba everybody dẹ̀ ti jẹ́ síbẹ̀ mi ò rò pé àfa kan lè sọ mọ́ nísìnyí pé àfa ni bàbá ọba. àkọ́kọ́ ni pé àyèmọ̀ ń bá ara ẹni òun ni ó dé pàápàá nílùú Ògbómọ̀ṣọ́ àfa wa tí wọ́n wà ń bẹ̀ alájọ kí ó wà ní wọn kì í ṣe ẹni tí wọ́n lè sọ ìtàn ẹ̀ fún wa. bàbá ìmọ̀mù ní ìlú Ògbómọ̀ṣọ́ àfàwà Muhammad Tọ́láha mo tún rọ̀ yìí ṣe pẹ̀lẹ́. ẹni tó bá jẹ́ ọlá kò ní tàbùkù ọlá ẹni tó bá jẹ́ aláṣẹ kò ní rí àṣẹfín ẹni tó bá jẹ́ onípò kò ní bà ipò jẹ́. bàbá wa ọba tàná wọ́n sọ́pọ̀tì yín pé ọmọ wa nìyí oníkẹ́jẹ́ ká fún ẹ gbọ́dọ̀ tẹ́jú wọn mọ́lẹ̀ á dàbí pé èèyàn mọ́ọ́rẹ́. ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn wáàsí bó ti dáa tó àwọn pọ́ìntì kọ̀ọ̀kan wà nù rẹ̀ tó ń tóbi ó ń hẹ́fì ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ yẹn mọ̀. àwọn tí wọ́n ń gbọ́ ni wọ́n àwọn tó ń gbọ́ wọ́n ń tú gan. àṣẹ rèé kíní yẹn jọ lójú mú ẹtún gba kíní yẹn jọ lójú títí ó ti wá ronú dé ṣé mọ̀ pé ọmọ ìjẹbẹ̀rí ti jápọ̀ àyà bẹ́ẹ̀ bá di bisikí tọ́ lẹ́nu wò yóò mọ̀ pé àṣẹ bisikí dùn wáyìí yóò máa pọnlá yóò máa pọnlá tí yóò fi padà ṣubú ti bisikí. nítorí pé mo mọ̀ nínú olóyin lẹ́yìn náà wá tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ nípa bàlágà wọ́n sọ̀rọ̀ ní ilé gbàùn ọ̀tọ̀ ní tẹ́niyẹn rò àwọn ayé wá dẹ̀ pín sọ́nà àìmọye ọ̀nà. wípé èèyàn kan lè máa sọ pé èmi ọmọ aláìjọbẹ̀rí tó ń jáko sáyà èmi ò bìlí pé èèyàn kan lè sọ yẹn sí ibi tí mo dé láyé mi yìí wípé wọ́n fi bisikí wọ́n fi tọ́ mi lẹ́nu wò wípé àtọyìn wípé ìgò oyin wá fọ́ mo gbọ́ kínní yẹn mo fẹ́ gbọ́ tó ẹ̀mẹ́rin. wọ́n ní ẹ̀gbẹ́ téèyàn máa fi sùn wọ́n ní ìjò dá kéèyàn yá lọ́bẹ wọ́n ní ojú téèyàn máa fi ríran ìjò dá kéèyàn tata bọ̀ Yorùbá ní ẹni téèyàn máa sá lọ bá ìjò dá kéèyàn ó sá fún. bàbá wa Gandhi kì í ṣe ẹni tí wọ́n lè bá sọ̀rọ̀ bàbá ọba Gandhi kì í ṣe ẹni tí wọ́n lè bá sọ̀rọ̀ bàbá wàkílù ilẹ̀ Yorùbá kì í ṣe ẹni tí wọ́n lè bá ọba Gandhi sọ̀rọ̀ ní ipò wọn. gbogbo alápapọ̀ á wá kí kábíyèsí bá a ti máa ń kí kábíyèsí ilẹ̀ Yorùbá. ṣùgbọ́n tó bá bá wọn sọ̀rọ̀ ṣébi tán ní kẹ́yìn náà fọwọ́ síṣẹ́ yín náà rẹ́dí àti fọwọ́ síbẹ̀. ẹ fọwọ́ síbẹ̀. tẹ́ ẹ bá dẹ̀ lọ.